Ẹ káàbọ̀ sórí ètò Ojúkojú pẹ̀lú Olúọmọ pírẹsẹ́ńtà. Ètò tèmi a fẹ́ fi ṣàgbéyẹ̀wò àṣà pàápàá jùlọ lórí ọdún kan tó ṣe gbòógì tí ó máa ń wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun, èyí tí a mọ̀ sí ọdún Ọ̀ṣun Òṣogbo. Oríṣiríṣi ìtàn la ti ń gbọ́ nípa ọdún Ọ̀ṣun Òṣogbo, ohun tí Ọ̀ṣun Òṣogbo jẹ́, ìdí tí wọ́n fi ń bọ Ọ̀ṣun Òṣogbo, ibi tí Ọ̀ṣun Òṣogbo tó ti ṣẹ̀ wá, pàtàkì tí wọ́n fi ń ṣe ọdún náà lọ́dọọdún. Àmọ́ nǹkan kan ṣe pàtàkì nípa Ọ̀ṣun Òṣogbo tó jẹ́ wípé láìsí nǹkan yìí kò sí nǹkan tí ń jẹ́ wípé à ń ṣe ọdún Ọ̀ṣun Òṣogbo. Kí wá ní nǹkan náà? Òun náà ni àrùgbá, igbá tí wọ́n máa ń rù láti wá fi ṣe ọdún Ọ̀ṣun Òṣogbo, àti ẹni tí ó máa ń rù lọ́dọọdún tá a mọ̀ sí àrùgbá, èyí tí máa ń ṣe àwọn ọ̀dọ́mọbìnrin. Kí ni pàtàkì àrùgbá? Kí ni ìdí tárùgbá fi ń rùgbá wá sí ọdún Ọ̀ṣun Òṣogbo? Àwọn wo ni wọ́n máa ń rùgbá yìí? Báwo ni wọ́n ṣe máa ń mú àrùgbá? Ta wá ni àrùgbá gan? Kí ni àǹfààní tí ń bẹ lára igbá rírù àtẹni tí ń rùgbá? Ìdí rèé tí mo fi fẹ́ bójú wo pàtàkì àrùgbá àti igbá rírù nínú ọdún ayẹyẹ Ọ̀ṣun Òṣogbo. Àwọn wo ni wọ́n ti rùgbá rí fún Ọ̀ṣun Òṣogbo? Ta ni ẹni tó kàn láti rùgbá lọ́dún yìí lẹ́yìn tí àrùgbá ti gbé gbálẹ̀ lọ́dún tó kọjá? A fẹsẹ̀ kan dé ọ̀dọ̀ ìkan lára àwọn tí wọ́n ti rùgbá Ọ̀ṣun rí láti lọ gbọ́ ìrírí wọn, ká sì ní ìmọ̀ kíkún nípa ojúṣe àrùgbá, pàtàkì tí wọ́n fi ń rùgbá, àti ohun tí igbá rírù tó ní í ṣe nínú ọdún Ọ̀ṣun Òṣogbo. Olúọmọ pírẹsẹ́ńtà lórúkọ tèmi ń jẹ́. Bẹ́ẹ̀ ṣe ń wo fídíò yìí, ẹ má gbàgbé láti máa subscribe sórí ìkànnì yìí, ẹ máa like, ẹ máa comment, ẹ dẹ̀ máa share link yẹn, ẹ sì rántí láti tan notification button yín sílẹ̀ láti máa rí àwọn fídíò wa wò bí ìran. Ẹ kú ìkàlẹ̀. A sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí YouTube channel yìí, ẹ̀yin tẹ́ máa ń comment, tẹ́ máa ń like, tẹ́ ẹ máa ń share àwọn videos wa. Ẹ dákun ẹ bá wa gbọ́wọ́lé subscription button, kẹ́ ẹ bá wa subscribe, kẹ́ ẹ lè máa láǹfààní láti wo àwọn oríṣiríṣi fídíò tá à ń jù sórí àtẹ ìkànnì yìí. Olúọmọ Broadcasting Media Academy, ìròyìn ayọ̀ tí ẹ ti ń retí dé. Ìròyìn ayọ̀ ló ní ká ní àgbọ̀. Fún gbogbo ẹni tó ti ń gbèrò láti kẹ́kọ̀ọ́ ní ìmọ̀ kíkún kí ẹ sì di ògbóǹtarìgì nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́, àsìkò rèé fún ọ láti lè mú àlá rẹ ṣẹ. Torí ìdí gan rèé tí a fi gbé ilé ẹ̀kọ́ Olúọmọ Broadcasting Media Academy kalẹ̀. Ibẹ̀ láti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ìmọ̀ ìjìnlẹ̀ lórí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àti ìròyìn pẹ̀lú ìlànà ètò ẹ̀kọ́ tó bá tayé òde òní mu láàárín oṣù 12 sáà ìkẹ́kọ̀ọ́ dípílọ́mà. Bó jẹ́ ètò ẹ̀kọ́ olójoojúmọ́ tàbí olópin ọ̀sẹ̀, ilé ìwé yìí forúkọsílẹ̀ lábẹ́ àṣẹ ìjọba. Àwọn olùkọ́ tí wọ́n dángájá pẹ̀lú ìrírí ọ̀pọ̀ ọdún ni wọ́n ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa. Yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ àtàwọn èlò ìkẹ́kọ̀ọ́ mi ń bẹ fáwọn akẹ́kọ̀ọ́ láti ṣe ìdánrawò àti ìgbáradì àwọn ohun tí wọ́n ti kọ́ ní kíláàsì kí wọ́n lè pegedé tayọ láwùjọ. Ilé gbígbé hostel accommodation tó fọkànbalẹ̀ wà fáwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bá wá látọ̀nà jíjìn. Ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ìlú mọ̀ká nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò. Ètò ìgbaniwọlé ti ń lọ lọ́wọ́ nílé ẹ̀kọ́ Olúọmọ Broadcasting Media Academy tó fìkàlẹ̀ sí number 3 Ayọ̀ọ́lá Street lágbègbè UBA Bank Olóńkòrò Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun. Fún àlàyé sí ẹ pè 07031051831 lẹ́ẹ̀kan sí 07031051831. Olúọmọ Broadcasting Media Academy, connecting you to the world. Adékojú ọ̀sẹ̀ ǹgẹ̀sẹ̀ mo kórè yèyé fọ́sùn. Kórè yèyé o, ọ̀sùn, ọ̀tà o, ẹ̀rì o, àgbà o, orí o. Ládékojú ẹ̀bọ̀ra tí ń gbénú mi, ìyá mi Ẹ̀wùjí Alágbolódò ni mò ń ké sí lọ́wọ́. Àgọ́ onílé ṣé ká wọlé o, àgọ́ àlejò ṣé ká máa bọ̀, ìyá ń bọ̀ o. Àgọ́ lọ́nà orí yèyé máa ń bọ̀. Àgọ́ lọ́nà Ọ̀ṣun máa ń bọ̀. Àgọ́ lọ́nà Ọládékojú. Àgọ́ lọ́nà orí yèyé máa ń bọ̀. Àgọ́ lọ́nà ìyá mi máa ń bọ̀. Àgọ́ lọ́nà Ládékojú ẹ̀gbọ́ra tí ń gbénú omi, Ẹ̀wùjí Alágbolódò ni mò ń ké sí lọ́wọ́.
lórí ọ̀rọ̀ tá à ń bá bọ̀ nípa àṣà Ọ̀ṣun Òṣogbo a ti wà níkàlẹ̀ pẹ̀lú màmá wa tí wọ́n jẹ́ atọ́kùn Arúgbá ti Ọ̀ṣun Òṣogbo. Ipa wo ni Arúgbá ń kó? Kí nìdí tí Arúgbá tó fi wà tó sì ṣe pàtàkì nípa ọdún Ọ̀ṣun Òṣogbo? Ẹ yẹ ká gbọ́ àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lẹ́nu màmá wa. Màmá, ẹ bá mi kí gbogbo àwọn tí wọ́n wà káàkiri àgbáyé. Ó kí gbogbo ilé o kórè yèyé o. Ta ni yèyé Ọ̀ṣun? Ọ̀ṣun Òṣogbo náà ni yèyé Ọ̀ṣun tí gbogbo wa mọ̀. Ọ̀ṣun Ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ olóòye ayò ọlọ́gbọgbọgbọ tí yọmọ ẹ̀ nínú ọ̀fẹ́ àtòrí ẹ̀ tí ò sàn sí. Wọ́n ní abiyamọ ni yèyé Ọ̀ṣun. Bẹ́ẹ̀ ni Bó náà ṣe jẹ́ abiyamọ? ọlọ́mọ retí ìgbé ni. Ọ̀ṣun torí ìlẹ̀kẹ̀ ọmọ ọmọrùn gbogbo wáyé ó torí ìdẹ wẹ́rẹ́wẹ́rẹ́ ọmọ mápọ̀ gbọgbọrọ. Ọ̀ṣun Òṣogbo èyí káàárẹ̀ abiyamọ l'Ọ̀ṣun Òṣogbo tí ń fún gbogbo èèyàn lọ́mọ. Ìlànà wo là ń gbà láti gbọmọ lọ́wọ́ yèyé? Ẹni tí ó bá fẹ́ tọrọ ọmọ lọ́dọ̀ yèyé Ọ̀ṣun tìlú Òṣogbo ń bì yóò bá ti mú kan kéèjì tó bá tọ aláwo lọ àbí tó tọ àwọn ọlọ́ṣun wá tí wọ́n bá wá béèrè tí wọ́n bá béèrè tí wọ́n bá sọ àwọn nǹkan tí ó fi bọ̀ sun bí ẹ̀fọ́ yánrin bí àsáró bí ẹ̀wọ̀ mòlùkú bí iyán àtẹ̀gúsí obì abo adìẹ ẹran ọtí obì owó tá a fi ń bọ Ọ̀ṣun nìyẹn tá a fi ń tọrọ ọmọ lọ́wọ́ rẹ̀ tí sì fi fún wa ní olú ọmọ bí. Ẹni tí yèyé bá jọ̀wọ́ ọmọ fún ṣé dandan ni kó a máa yọjú sí yèyé lọ́dọọdún lákòókò ìgbà tí wọ́n bá ń ṣojú Òṣogbo? Gbogbo ẹ̀ wà lọ́wọ́ àdéhùn tí olúkálukú tó bá ṣe. Ẹlòmíì ó lè sọ pé òun ọmọ wa lọ́dọọdún, ẹlòmíì lè sọ pé òun ọmọ wa lóòrèkóòrè, ẹlòmíì ò sì sẹ́ni ó ṣe ẹ̀jẹ̀ tí ò ní lè mú ṣẹ tẹ pé tára bá ti tún ọ tó bá ti gbọmọ tán lòmíì ọ lọ wọn ní gbúrò rẹ̀ mọ́. Nígbà tó bá tásìkò tí ọlọ́mọ bá béèrè ọmọ rẹ̀ kò síbi tó lè wà lágbàáyé wọn ẹsẹ̀ ara rẹ̀ ló fi rìn wá èpè tó kún gbé ọmọ Ọ̀ṣun. Rẹ́lómi ó ti dàgbà tí ó ti darúgbó gan tí ìyá rẹ̀ gbò ní lè sọ fún un wípé nígbà tí ojú ń pa àwọn lọ tọrọ ọmọ o, àmọ́ nígbà tí wàhálà rẹ̀ bá dé tí ó bá dé tọ̀sùn máa ń yọjú sí i ibi tó bá ti wá ń káàkiri ni wọ́n bá ní kó lọ sí ọ̀dọ̀ Ọ̀ṣun pé ìyá rẹ̀ ọ̀dọ̀ Ọ̀ṣun ni ìyá rẹ̀ ti tọrọ ọmọ ṣòbí wọ́n ṣe máa lọ tí wọ́n fi wá nù. Ẹni tí ó bá ń wọ́ ọmọ dé ọ̀dọ̀ yèyé Ọ̀ṣun ó tó ìgbà wo kó tó lè rí ọmọ náà gbà? Ẹ mọ̀ pé gbogbo nǹkan ó wà lọ́wọ́ orí. Gbogbo nǹkan wà lọ́wọ́ orí. Ẹlòmíì tẹ pé bóyá oṣù tó bá dé báyìí bóyá kò ní mọ jẹ. Ẹlòmíì lè wà ń bẹ̀ láti gbọ́yá bíi ọdún pípẹ́ tẹ pé yóò sì padà nígbà tí ò bá sùn tí ò bá rẹ̀ tí ò fọ̀dọ̀ yèyé sílẹ̀ tí sì ń ṣojúṣe tí ń wá láyìíká tó náà sọ bì tí àjọ ń sọrún tájọ ń sọ ọ̀sẹ̀ lọ́rùn tó gbogbo òyìn náà ìyá náà wò sí tí ó fi fún lọ́mọ tiẹ̀. Ṣọmọ tí yèyé bá fún yàn ó ṣe gbọ́kànlé ó ṣe fọkàn tán. Ọmọbìnrin náà sún wa máa ń fún yàn ní èmèrè ọmọ wọn sì fún yàn ní arìndì ọmọ tó tójú ọmọ tó dáa lọ́sùn máa ń fún yàn. Kí ló dé tí a fi ń ṣe Ọ̀ṣun Òṣogbo lọ́dọọdún? Oore ní Ọ̀ṣun Òṣogbo ṣe fún wa nílùú Òṣogbo tí ìyàwó Ẹ̀wùjí tí àwọn bàbá wa wọ́n fi tẹ́wọ́ gbà pé lọ́dọọdún ẹ̀mí ìmoore náà ni torí àwọn bàbá wa tí a wá ní kí yínníyínní kẹ́ni ṣe mí nígbà wáṣẹ̀ báwa náà ṣe gbọ́ ní ẹnu àwọn ìyá wa àtẹnu àwọn bàbá wa báwa náà dé bá wípé nígbà wáṣẹ̀ tí gbogbo ẹyẹ òkè bí ẹyẹ eku bí eku òkè bí eku tí ìlú ò tẹ̀síwájú táwọn Fúlàní ọ̀gbẹ́ nígbà wáṣẹ̀ wọ́n máa fi àrokò ránṣẹ́ sí ìlú tó bá fẹ́ lọ fi jagun ni pé àwọn fẹ́ jagun ní ìlú báyìí. So ìgbà yìí sì ni àwọn bàbá wa láwà ti sílẹ̀ tí wọ́n tẹ ìlú Òṣogbo tí wọ́n tẹ̀dó tí wọ́n bẹ̀rẹ̀ sí káàkiri tí wọ́n wá lọ bá Ọ̀ṣun ní ìlú Ọ̀ṣun níbi tí ìyá wa wà. Ọ̀ṣun náà ló jẹ́ ká mọ̀ pé oṣó inú igbó òní òun oṣó inú igbó yẹn ó là ń pè ní Òṣogbo lónìí.
oore ní Ọ̀ṣun ṣe àwa aráàlú Òṣogbo torí nígbà wáṣẹ̀ tí ogun Fúlàní tó fẹ́ kó ìlú Òṣogbo tí wọ́n lọ báyà pé kí yóò gba àwọn ní pé kí ó má jẹ́ kí ogun ó kó má ja àwọn Ọ̀ṣun sì ní wọ́n fọkàn balẹ̀ nígbà tó sì tó àkókò àwọn Fúlàní wọ̀lú ìyá paradà ìyá dolóúnjẹ wọ́n ṣe oríṣiríṣi oúnjẹ ṣé máa ń pẹ́ àwọn tó ti wà ní ìrìn àjò látọdún tó ti pẹ́ èyí kì í sọjọ́ torí àwọn náà máa ń ti ìletò bọ́ sí ìletò ni tí wọ́n fi dé ibi tí wọ́n bá ń lọ tí wọ́n róúnjẹ gidi tí wọ́n róúnjẹ tí wọ́n rómi tí wọ́n ṣe nígbà tí wọ́n fi dé ojúbọ ń bẹ̀ yẹn ìyá ti pààrọ̀ ara ó ti ṣe oríṣiríṣi oúnjẹ láwọn oúnjẹ tẹ́ pé ó wọ̀ yàn lójú nínú rẹ̀ ní ẹ̀kọ àtẹ̀fọ́ wà nínú rẹ̀ ní iyán àtẹ̀gúsí wà nínú rẹ̀ ní ègbó wà nínú rẹ̀ lèkuru wà nínú rẹ̀ lẹ̀wọ̀ mọ̀lùkù wà àwọn oríṣiríṣi oúnjẹ torí wọ́n ní kì í sí ẹmu nígbà náà wọ́n ti ṣẹ̀kẹ̀ níyì yẹn gbogbo ẹ̀ náà wọ́n ti bọ́n gbélẹ̀ àwọn tẹ́bí ń pa wọ́n ní afẹ́ jẹun ẹ má jẹun gbogbo wọn ṣe jẹ tí wọ́n mú tábà ní gbogbo wọn ṣe rẹ̀ dànù níjọ́ náà ní gbogbo wọn ṣe kú nù wọ́n bá sọ wípé àfibúsàn ìsápátá ogun ọ̀jàjà ogun ọjà lóróòkè obìnrin lọ́sàn obìnrin ìjagun nílùú Òṣogbo sòdí oore tí àmàbà wa jẹ́jẹ́ nígbà náà pé lọ́dọọdún làwọn wà mọ́ dúpẹ́ pé kí ló lè tẹ̀síwájú ká mọ bí sí ká mọ rẹ̀ sí òun náà ni látó mọ́ra nínú oṣù kẹjọ ẹ̀. ipò wo gan lẹ jù mọ́. ipò tẹ́mi dìbò èmi tí kò sọ̀rọ̀ ìbò jẹ́ kan lára àwọn arúgbó Ọ̀ṣun Òṣogbo. tẹ̀ tí rúgbà sẹ́yìn. bẹ́ẹ̀ tí mo ti rúgbà láti 1981-82. tẹ̀ tí rúgbà sẹ́yìn. mo ti bẹ̀rẹ̀ sí rúgbà mo tó wá gbélẹ̀ ní 92. so bàbá náà ṣì wà bì láti máa bá Ìyá Ọ̀ṣun àtàwọn òwò táàjọ ń ṣe àjọṣepọ̀ láti dáwọn àlejò lò láti tọ́jú ilé Ọ̀ṣun báwọn èèyàn bá wá tó bá fẹ́ ṣiṣẹ́ ètò bá jọ mọ́tò àjọ lọ ètò bá wà nílé so ibi ìlú ìlú wa. lákọ̀ọ́kọ́ náà ìlànà wo náà fi ń mú arúgbá ṣé ó ní àwọn ìdílé kan pàtó tán ti mú wọn kí làwọn ìlànà tá à ń tọ̀ láti mú arúgbá. ìlànà tí wọ́n fi ń mú arúgbá báwa náà gbọ́jú bá ní pé ọba tó bá wà lórí àpèrè ilé wọn ni wọ́n ti mú wọn máa mú arúgbá so wọ́n sì máa ń dá fàlẹ̀ wọ́n kọ̀rúkọ gbogbo àwọn ọmọ tó bá wà ní agboolé yẹn wọ́n wà dá fà tójóbìnrin obìnrin ni wọ́n máa ń mú torí ọkùnrin wa ní máa jọba àwọn obìnrin kò là máa ń ru ìgbà lọ sódò so tí wọ́n wá ti wá dá fàlẹ̀ tí wọ́n bá ti wá dá fọ gbogbo àwọn ọmọ èyí dáàbò sígbà tó túbà tí ó tù sẹ tí ó láṣeyọrí gbogbo wọn bá ni wọn ṣe máa dá tó bá ti dórí Etí Ọ̀ṣun mú ìfọlà yóò sọ̀rọ̀ wípé èyí gan ló kàn ní ojú rẹ̀ kún sígbà rẹ̀ sì túbà tó sì tù sẹ ṣùgbọ́n wọn ṣe máa ń lọ sí ẹ̀ẹ́dẹ́ àwọn ọmọ pé wọ́n lọ pé bàbá àti ìyá rẹ̀ wá tí wọ́n ṣe foríkorí nù tí wọ́n fa ọmọ kalẹ̀ tí wọ́n mú wá sí ọ̀dọ̀ àtọ́já yóò fà fún àwọn Ìyá Ọ̀ṣun. ǹjẹ́ ọmọ tí wọ́n bá mórúkọ rẹ̀ lẹ̀ tí Ifá bá mú ǹjẹ́ ó pọn dandan kó mọ̀ wípé orúkọ òun wà lára orúkọ tán fi lẹ̀. nígbà wáṣẹ̀ kò sí pé ó fẹ́ mọ̀ wípé bóyá lágbájá ni wọ́n fẹ́ mú ní tí máa ń jẹ́ nǹkan tí àwọn àgbààgbà tí wọ́n máa ń jókòó lé lórí kò sẹ́ni tí wọ́n fẹ́ sọ pé ìwọ ni wọ́n mọ ọmọ rẹ o máa sọ pé ẹ lọ pè wá ìwọ ni Ifá mú ọmọ rẹ o kò sí nǹkan tí wọ́n fẹ́ ṣe wọ́n gbà ní. tí Ifá bá wá mú ọmọ tọmọ bá wá yarí wípé òun ò fara òun kalẹ̀ ńkọ́ ǹjẹ́ ó ní èèwọ̀. ọmọ ò lè yarí torí pé ẹ̀rù wà ìbẹ̀rù wà fún inú ìdílé tí èèyàn ti jáde kò sẹ́ni tó bímọ orúkọ akúnà ní sọ pé kí òun gbọ́rọ̀ sí àwọn òbí òun lẹ́nu kọ́mọ náà lè gbọ́rọ̀ sí èèyàn náà lẹ́nu lọ́jọ́ iwájú so ìyẹn tako àwọn òbí pé mi ì ṣe àwọn nǹkan tó ṣe pé tí wọ́n kọ́kọ́ mú wọn inú ò ní dùn kò sẹ́ńtínú rẹ̀ lè dùn pé wọ́n fẹ́ mọ́ mi lárúgbá. nígbà tán mú yín gbà náà ní 90 ọdún gbọrọ lọ́run náà á jẹ́ pé inú yín ò dùn. kò dùn orí mi ṣe láìkí pé ká máa wòran Ọ̀ṣun ká máa wọ́kà mi ò fẹ́ràn wọn. ẹ ń ṣe olérò púpọ̀ ní pé kẹ́ mọ́. èmi ò láìkẹ̀ mi ò láìkẹ̀. lẹ́yìn ìgbà tí wọ́n bá wá mú ọmọ tán kí ni ìlànà tó kù tá a tọ̀. ìlànà tí wọ́n tọ̀ pọ̀
tó bá ti lè mú ọmọ láti agboolé wọn wá tí wọ́n fà fún àtọ̀ọ̀jà látọ̀ọ̀jà mú ẹ bá wọn lọ fún ìdè Ọ̀ṣun ètò bẹ̀rẹ̀ àkọ́kọ́ náà wọ́n máa ń ṣòro fún àrùgbá orò láti fi ara jìn fún Ọ̀ṣun wípé eléyìí ó ti di ọmọ Ọ̀ṣun. kí ni ìdí tá a fi ń ṣòro fárúgbá? ìdí téèyàn fi ń ṣòro náà ni wípé kéèyàn lè ní ìmọ̀ nípa ẹ̀kọ́ tí ó wá ṣe ó lè fara jìn tó tó bá ti lè fara jìn ṣe àpò bóyá ọmọ tí ń kírun tẹ́lẹ̀ tàbí ọmọ tí ń lọ mọ́sálásí kò ní lè ṣe léyìn ọmọ yóò di pé tó bá jí láàárọ̀ kó forí balẹ̀ fọ́sùn kó ṣàdúrà kó náà tọrọ nǹkan tí òun náà bá fẹ́ nínú orò tó ṣe yẹn oní ó sì máa rí ìmísí òòṣà tí òòṣà máa fara hàn tí wọ́n sì máa tọ́ sọ́nà. á jẹ́ wípé arúgbá yìí ṣèyàn lásán mọ́nù. arúgbá yìí ṣèyàn lásán bá ti di wípé wọ́n mú wọ́n ti wẹ̀ wọ́n ṣòro fún arúgbá yìí ṣèyàn lásán mọ́ ẹ̀ẹ̀kan lè máa rí bó ṣe wù ní káàkiri ní tó bá fẹ́ lọ Ọ̀ṣun gbọ́dọ̀ mọ̀ sí àwọn ọlọ́ṣun gbọ́dọ̀ mọ̀ sí tí o ti ṣe pé yọkàn máa rìn káàkiri ní ti tẹ́lẹ̀. ṣé arúgbá ó ti gbọ́dọ̀ jẹ́ni tó ti lọ́kọ tàbí tó ti láfẹ́sọ́nà tàbí tó ti bímọ? ọ̀dọ́ ọmọbìnrin tí ò bá ti bàlágà ni wọ́n máa ń mú lárúgbá wọ́n ti jẹ́ ọmọ kékeré kó tó di wípé yóò wá bàlágà tí ó mọ ọkùnrin òun náà ni ó ti mọ́kọ rẹ̀ wá sọ́dọ̀ kábíyèsí pé bàbá èmi náà ti tó ẹni ọkùnrin o wọ́n sì pe àwọn ọlọ́ṣun wọ́n sì rọ̀dà ẹ̀pọ̀kọ rẹ̀ wá wọ́n fún ní nǹkan orò ṣòwò dẹ̀ sí lọ ilé ọkọ rẹ̀ àmọ́ gbọ́dọ̀ jẹ́ ìjọ Ọ̀ṣun òní wọ́n máa ń ṣe arúgbá lọ ilé ọkọ o wọ́n bá ti gbé gbádé báyìí ńlọnà. èyí ni ó jẹ́ àròkẹ́yìn ìgbà fún. òní wọ́n ti máa ṣe gbogbo ayẹyẹ yẹn tí wọ́n ti máa palẹ̀ mọ́ wọ́n ti máa ṣe àwọn ètò kọ̀ọ̀kan kó tó di ìjọ náà tó wá ti lè lọ báyìí ó padà sínú ilé mọ́ ńlọ ilé ọkọ rẹ̀ náà. irúfẹ́ ọkùnrin wo ló lè fẹ́ arúgbá? kò sí ẹni téèyàn ò lè fẹ́. ọkọ tèmi bímọ fún pásítọ̀ ni. àmọ́ kì í ṣe pé tí ṣe pásítọ̀ kí n tó fẹ́ o. àmọ́ pásítọ̀ ni so bó ṣe wà káàkiri náà nìyẹn kò sí ẹni téèyàn ò lè fẹ́ nígbà wáṣẹ̀ ṣe hàn pé àwọn bàbá wa wọ́n máa ń fọmọ́ dọ́ rẹ̀ wọ́n yẹ pé lágbájá ni kò fẹ́ pọ̀tí ní ìsìn tó bá wo olúkálukú ló lè fẹ́. àmọ́ wọ́n sọ pé ọ̀pọ̀lọpọ̀ arúgbá yìí pé àwọn oníṣẹ̀ṣe náà sábà máa ń fẹ́ gẹ́gẹ́ bí ọkọ. òun náà ni mo sọ pé láyé jọ nìyẹn kì í ṣe ìsìn. ojú ti wá là báyìí àwọn àṣà yẹn ti fẹ́ mọ́ yí padà díẹ̀. kò yí padà náà tó bá wo olúkálukú ní gbogbo kan wà lọ́wọ́ kádàrá nítorí olúkálukú bá kọ náà ní ọ̀fẹ́ ẹgbẹ́ kristian náà ní olódì. tárúgbá bá fẹ́ fẹ́ àfáà tàbí fẹ́ fẹ́ pásítọ̀ ṣé kìí ṣe wípé àwa ẹlẹ́sìn àbáláyé nípa ní ìlànà Ọ̀ṣun wípé àátakò? kò sẹ́ni tó lè takò ó ní ìyọdún tí mo fi lọ sẹ̀lẹ̀ ṣàṣà ní chọ́ọ̀chì tí mi dé ṣó kò pa ẹ̀sìn ńlá nígbà tá a fi ń ṣe ìyàwó àlùfáà tá a fi wà ní ọ̀ra tó bá ti dìgbà tí ọdún bá ti ń bọ̀ báyìí èmi ti máa ń sọ fún wọn pé èmi ń lọ ìlú wa o a ti bẹ̀rẹ̀ ọdún ìlú wa o èmi ó sì lọ bẹ̀ kò tako kò tako o ẹnì kò ní sọ pé kẹ́nìkan má fẹ́ ní ìkan tó ti jẹ́ pé ibi tí kádàrá àti ẹ̀ tó rọ̀ mọ́ nù àmọ́ kò wá gbọ́dọ̀ gbẹ̀sìn débi pé kò ní wádìí Ọ̀ṣun mọ́ lè gbẹ̀sìn débẹ̀. kí wàá ní àǹfààní wípé èèyàn járúgbá kí làwọn ohun àǹfààní tó rọ̀ mọ́? àǹfààní tó rọ̀ mọ́ tiẹ̀ pọ̀ léèyàn járúgbá ó pọ̀ dáadáa. àkọ́kọ́ ó máa ń jẹ́ kí yóò di gbajúgbajà tí gbogbo ayé máa mọ̀ yẹn o kò sẹ́ni tí ò ní mọ̀ yẹn àrúgbá nìyẹn fúnadé mi wà ní skul báyìí bá ti dìgbà ọjọ́ báyìí gbogbo àwọn àti senior o àti junior o àti teacher o gbogbo wọn pátá wọ́n wá ó ní àwọn fẹ́ lọ bá arúgbá sọdún àwọn fẹ́ lọ bá arúgbá sọdún adẹ́gbọ̀n dáná fún wọn àwọn ọ̀gá wa ara mineral fún wọn à ń ṣe dáadáa sí wọn ṣó ọ̀wọ̀ wà pé ẹ má ná o arúgbá ni o ẹ má ṣe kíní kan o arúgbá ni wọ́n fọ́ gba àwọn yẹn punishment wọn ní fún mi punishment wọn yẹn ẹ fi lé o ẹ má ná o ẹ má jẹ́ káyọ̀sí wa mú wa ẹ pé gbogbo àwọn principal wa gbà náà jẹ gbogbo ọba bá tó ṣe ẹ bẹ jẹ àtọjọ wa bá wa jẹ ẹ ṣó ọwọ́ yóò wà fún arúgbá gbogbo nǹkan tí ẹ bá dẹ̀ ń ṣe náà àwọn màmá pẹ́ tẹ bá ń kọjá lọ báyìí
arúgbó àlẹ́ o arúgbó o kíní kan ṣo gbogbo yẹn náà ó jẹ́ nǹkan tí. nípa tówó ń kọ́. nípa tówó kábíyèsí máa ń fún wa lówó wọ́n máa ń fún wa lówó torí gbogbo nǹkan tá a máa rà tí tá a máa jẹ ọba ló máa ń fún wa ọdún tí ń bọ̀ ní ìsìn báyìí owó skul ọba ní òsán ìwé skul ọba ní òsán a fẹ́ lọ ṣe nǹkan kan ní tó ọrùn kábíyèsí ni àrùbá wà gbogbo bùkátà gbogbo tí ọba ṣe ọrùn kábíyèsí ni àgbàtọ́ wa tó máa rìn. kí ni ojúṣe àwọn tí ọkùnrin àtobìnrin tí wọ́n máa ń mú àrùbá lọ sí odò Ọ̀ṣun? ojúṣe ẹ rí wípé tí gbá bá gbéra ẹ rí àwọn obìnrin kan wọ́n máa ń wà níwájú gbogbo àwọn arúgbá tó ti rúgbá rí àwọn ni wọ́n wà níwájú tó máa ní sósì ọ rí èyí lè sọ pé ó ṣe mí rí ṣé wọn lè fi arúgbá lẹ̀ kọ́kàn jẹ́ kí ẹni tí ò mọ̀ kankan nípa rẹ̀ kò dúró gbogbo àwọn ìyá wa tó ti rúgbá wọ́n dúró ṣó tí kankan bá fẹ́ ṣẹlẹ̀ wọ́n lè sọ pé bó ti mọ rí náà ni bó ti gbọdọ̀ rí nì so ẹ̀wọ̀n káwọn náà ti ní àìgbà wọn ti láì bíà ẹlẹ́ẹ̀kejì a ní bàbá òòṣà àti àwòrò. kí ni iṣẹ́ àwọn? bàbá òòṣà ó ní olórí gbogbo àwa ọlọ́sùn ó tó wá kan àwòrò tí yóò Ọ̀ṣun ọ̀tọ̀ ní iṣẹ́ mọ̀ yìí pé obìnrin lọ́sùn obìnrin náà sì ni ẹni tí wọ́n yàn láti mọ̀ náwó sí so iṣẹ́ yóò Ọ̀ṣun ọ̀tọ̀ iṣẹ́ bàbá òòṣà ọ̀tọ̀ iṣẹ́ arúgbá ọ̀tọ̀ kí wàá ní iṣẹ́ wọn lọ́tọ̀ọ̀tọ̀. iṣẹ́ bàbá òòṣà tó bá jí pé bóyá arúgbá fẹ́ pààrọ̀ ọrùn torí àmọ́ sọ yìí pé ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ ọrùn gbọ́dọ̀ wọ̀ tó ká ṣe wà ní wípé wọ́n fẹ́ bá gbé kinní yẹn sókè bàbá òòṣà àtàwòrò kò ní wọ́n jọ fi ọwọ́ kọwọ́ tí wọ́n fi gbé sókè tí wọ́n fi ṣe adjustment tí ó bá yẹ kí wọ́n ṣe iṣẹ́ tí wọ́n ní. so àdìgbà ni kìkì àwòrò àti bàbá òòṣà ló wà. àwọn ni wọ́n máa ń ṣe àdúgbò sì lè mọ̀ pé nǹkan báyìí ni wọ́n gbé sínú gbáfò àdúgbò yìí mọ̀ sẹ́ni kankan tí wọ́n mọ̀ tí wọ́n ní kí wọ́n ti dì í wọ́n sì ti gbélé lórí. ṣé àwòrò àti bàbá òòṣà. kí wàá ní ojúṣe yèyé Ọ̀ṣun ní ojúbọ Ọ̀ṣun lọ́jọ́ náà? yèyé Ọ̀ṣun láti lójoojúmọ́ tílẹ̀ bá ti mọ́ báyìí yèyé Ọ̀ṣun ló máa fún Ọ̀ṣun lórí jẹ ráwọn náà ń jẹ báwa náà ṣe ń jẹ wọ́n ń jẹ tọ̀sán wọ́n ń jẹ tàárọ̀ táwọn ẹgbẹ́ fún ọ àlejò tó bá dé yèyé Ọ̀ṣun ní ọ̀pá obì àwa náà wà pẹ̀lú wọn ó yá ìyá ilé ètò kù tá a ṣe ni ètò kù tá a ṣe ni àwa náà pe àwọn tó tún wà lẹ́yìn wa ó yẹ wá lọ sọ́jà ẹ ra gbá ẹ ra wó ẹ ra kòkò afẹ́bálágbájá ṣiṣẹ́ so gbogbo wa náà lájọ wà pẹ̀lú yèyé Ọ̀ṣun láti mọ bá wọn ṣiṣẹ́ papọ̀. ìyẹn ni pé kì í ṣiṣẹ́ àdáṣe. kì í ṣiṣẹ́ àdáṣe ẹnì kò lè sẹ́gbẹ̀ẹ́ tó wà lọ rẹ ẹran kẹ́ni tó lọ ra adìẹ ẹni tó lọ ra nǹkan ẹgbẹ́ ẹni tó lọ rẹ̀ fọ́ ẹni tó lọ ra nǹkan tí wọ́n fi bọrí bá ṣe pọ̀ tó àwa tá a wà nínú ilé ní ìsinmi a lé ní 35. ní ilé Ọ̀ṣun yìí kí ló dé tó jẹ́ pé ilé Ọ̀ṣun akàtà ààfin ọba Àtaọ́jà náà wà. bá a ṣe bá náà nù àti àkọ́kọ́ ń bẹ ní ojúbọ nígbà tí Ọ̀ṣun sọ wípé oṣó inú igbó ni òun kò sí ẹni tó lè dúró pẹ̀lú òun wípé àwọn bàbá wa pé kí wọ́n rìn sókè ibi tí wọ́n bá ti gbóhùn mọ́ òní kí wọ́n tẹ̀dó sí Àtọ́jà ló lọ̀ṣun ṣó ibi tí Ọ̀ṣun bá wà Àtọ́jà wà bẹ́ẹ̀ náà Àtọ́jà ló lọ̀ṣun rẹ̀ ṣó náà ni ilé Ọ̀ṣun fi wà ní inú ààfin láti jẹ́ àmójútó wọ́n bá fẹ́ dá fọ́ ọdún ní ìsìn wọ́n bá dá wọn lọ fún Àtọ́jà lábọ̀ níjọ́ tí wọ́n bá parí tọ́sùn bá fẹ́ gbà kan lọ́wọ́ Àtọ́jà wọ́n lọ bá pẹ̀tọ̀ ìyá yín ló fẹ́ gbà kan báyìí o bàbá náà sì máa ń wá bì ní àkọ́kọ́ ọ̀nà yọjú sí a wọ́n ṣàdúrà ní oṣù gbogbo. ìbéèrè tí mo fẹ́ béèrè ó ṣe pàtàkì fún gbogbo àwọn èèyàn láti mọ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ náà ti ń béèrè wípé kí lójúṣe àrùbá gan-an ní pàtàkì tí wọ́n fi ń gbé igbá lọ fún yèyé Ọ̀ṣun ní gbogbo ọdún Ọ̀ṣun Òṣogbo torí a fẹ́ dàbẹ́ ni pé igbá ń gangan ló fẹ́ dàbí àwọn èèyàn rí gẹ́gẹ́ bí ọdún a sì máa ń rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n máa ń rọ́ tẹ̀lé lẹ́yìn àmọ́ tí wọ́n bá tí wọ́n ń padà bọ̀ ó tún máa ń ní àwọn nǹkan tí wọ́n máa ń ṣe tó máa ń tàka sọnù. ó tàka sọnù kí tó máa tàka báyìí ó ní àwọn orò kan ni wọ́n àwọn gbólóhùn kan ni wọ́n máa ń pè
wọ́n bá ti wá pe gbólóhùn yẹn ó ní wọ́n tó máa ń tàkà ó ní àwọn orò ó ní tí wọ́n sọ lọ kárùgbá bá ń lọ tí wọ́n bá ń bọ̀ ó ní tí wọ́n sọ bọ̀ torí àpẹkọrọ yìí lù ká ó ní wọ́n ń kí Ọ̀ṣun Òṣogbo so bí tí Ọ̀ṣun bá gbà lọ náà kí ọ gbà bọ̀ so kán tó mọ̀ tàkà yẹn ó ti ní àwọn gbólóhùn tí wọ́n máa ń pè. kí wàá lóyún pàtàkì igbá rírù lọ sí. igbá ṣe kókó igbá ṣe pàtàkì àwọn nǹkan àṣẹ tí wọ́n ń lọ fi dúpẹ́ lọ́wọ́ yèyé Ọ̀ṣun kò ní àrùgbá máa ń gbé lọ sókè tẹ́ pé tí wọ́n bá sì ti lè gbé igbá yẹn báyìí nígbà tí àmàgọ́ òòṣà àti àwọn àwòrò ọkùnrin wọ́n bá ti di àṣẹ ti wà láti ṣẹ̀ǹbáyé àṣẹ sì wà títí láéláé àdúrà téèyàn bá tọrọ ní téèyàn bá béèrè ní ọdún náà kì í ṣe kì í yẹ mọ́tímọ́tí báyìí ìwà àgbò mọ́mọ́ rí ṣòbí ṣe mọ́ rí nù. ẹ bá wa kí yèyé Ọ̀ṣun. ẹlẹ́yẹlé aró olóde ẹ̀dá tuntun ní yàrá ẹrú ọ̀ràn yìí ní jẹ lẹ́sẹ̀ gbàgede ní gbẹ́jẹ àkùkọ gàgàrà kéré ní ọ̀pọ̀ lọ́lé péńpé níbẹ̀ wọ́n gbé palẹ́ lákàtàn àkàlà tó lòdì nínú awo kótó gbòmò wọ́n wẹ̀yẹ mo táwọ́ owó òtó gbòòrò tí mo tẹ̀sọ̀nà ilé rẹ nínú ilé ìyá ọmọ níbo dídí rẹ torí tàgbẹ́ bá ń sòrò ilé ẹ̀sán oore yé mọ̀rọ̀ ọ̀rọ̀ yèyé ó sòrò òdìdí oye Òṣogbo pẹ̀lẹ́ o nílé àpòjù ìyá àjèkà pẹ̀lẹ́ o alóyún lórí àárè lúlẹ̀ omi ọ̀tà ẹ̀rí àgbà òòrè yèyé. a rí pé gbogbo ẹ̀yin ọlọ́ṣun lè máa mú ṣe kíní tí ń bẹ lọ́wọ́ yìí. kíni ajá. bẹ́ẹ̀ lè mọ́ mu dá kí ni pàtàkì àti ìwúlò rẹ̀ fún gbogbo ẹ̀yin ọlọ́ṣun. ìpàtàkì rẹ̀ mọ̀ dá o làwọn tó ń pè yá ajá mọ̀ jẹ́ fún ọmọ rẹ̀ kọ́ mọ́tàkì rẹ̀ o náà ní sábà ti lè mú báyìí pé ó tún wéré ń tètè pé ilé ọ̀pọ̀ farada ti di ajá mọ̀ jẹ́ fún ọmọ rẹ̀ kọ́ mọ́tàkì sábà ti lè mú báyìí ọ̀tún ti mọ̀ wípé àwọn ọmọ o ní àpéṣí o. a jẹ́ pé èèyàn lásán ò lè mú dání. ìmọ̀ tí àwọn tí ń gba bára àkàtì kí ṣerú eléyìí gan wọ́n ń lò àmọ́ bí a ti lè rí àjà jẹ wọ́n ti mọ̀ pọ́ ọmọ Ọ̀ṣun gidi nù. wọn làbí máa ń pè ya wa títí máa ń dá wa lò. ǹjẹ́ Ọ̀ṣun ní èèwọ̀? ìyá mi Ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ ó léèwọ̀. kí làwọn èèwọ̀ Ọ̀ṣun sì pọ̀ àmì tó jẹ́ kòkó tí gbogbo tá a wọ ọlọ́sùn gidi àtọ̀ fáwọn ọlọ́sùn fẹ́ẹ̀kì o àkọ́kọ́ ni ọkà bàbà ẹ̀kejì ni ẹ̀fọ́ òjú. wọn ò gbọ́dọ̀ mú dọ́dọ̀ Ọ̀ṣun. èèwọ̀ ni kí nìdí? àníríjò mi àdé ìyẹn ti wà láti gbà ṣẹ̀ǹbáyé látọ̀dọ̀ Elédùmarè tó ti fún láṣẹ èèwọ̀ ni wọn gbọ́dọ̀ mú débẹ̀ béèyàn bá lọ da ọkà bàbà sí ojúbọ Ọ̀ṣun ó fi ìṣòro kún ṣòro fúnlé ayé ara rẹ̀ torí yóò rí ìjà olúwẹ̀rí. a jẹ́ pé ọmọ ọlọ́ṣun ò gbọ́dọ̀ débi ọkà bàbà àti ẹ̀fọ́ òdúnú. a gbọ́dọ̀ débẹ̀ ìgbín èèwọ̀ Ọ̀ṣun ni àwọn Ọ̀ṣun míì wà tí wọ́n ní wọ́n ń lò gbìn àmọ́ Ọ̀ṣun Òṣogbo táwa jókòó tì èèwọ̀ ni ìgbín rẹ̀ ẹ̀ta yẹn. ǹjẹ́ arúgbá ní èèwọ̀? arúgbá léèwọ̀. kí lè wà arúgbá? èèwọ̀ Ọ̀ṣun náà ni arúgbá èèwọ̀ tí Ọ̀ṣun ìbá ti jẹ náà làrúgbá náà gbọ́dọ̀ jẹ èèwọ̀ Ọ̀ṣun ni tí wọ́n tún wá dáfá pé ìpọ́nrí rẹ̀ ó tún mú èèwọ̀ lọ́tọ̀ àmọ́ èèwọ̀ mẹ́ta yẹn ló ṣe kókó wọ́n wá tún lè dáfá o kí ìpọ́nrí rẹ̀ náà ó tún mú èèwọ̀. ó tún mú èèwọ̀ láyé ọ̀tọ̀ ó jẹ́ èèwọ̀ ara rẹ̀ nìkan. wọ́n bá dáfá lọ nǹkan ọdún náà wọ́n máa dáfá òun náà ni wọ́n sì máa béèrè so tí èèwọ̀ bá jáde wọ́n sọ fún pé láti gbà yìí ti dìgbà yìí o gbọ́dọ̀ ṣe nǹkan báyìí o gbọ́dọ̀ ṣe nǹkan báyìí so tó wá tó dẹ̀ mí wọ́n tún dáfá ní sẹ́ máa ń ya sí arúgbá a máa ya báwa àwòrán Ọ̀ṣun náà tí wọ́n sọ wípé nǹkan báyìí dàmọ́dún gbọ́dọ̀. ṣé ọba ló máa ń yan ẹ̀yin alábòjútó arúgbá tẹ́ ẹ mọ̀ sí àwòrán Ọ̀ṣun àbí kábíyèsí ni mò ń fi yín jẹ gẹ́gẹ́ bí oyè? kábíyèsí kọ́ o Ọ̀ṣun pè mí náà ní ọ̀pọ̀lọpọ̀ nínú wa o gbàtẹ́lómi bá ṣiṣẹ́ tí ọba pé
tó ṣòwòṣòwò tí ò tí ò jèrè jèrè tó dààmú tí ò rójútùú. wọn wá ní kó padà nígbà sórí tó ìlú bá wá rẹ̀. mú ọkàn déjì wọn ni ọmọ Ọ̀ṣun lè yí kò sí tí ó ṣe lẹ́yìn pé kó lọ kó ọ̀rọ̀ rẹ̀ kó lọ kó tọ Ọ̀ṣun Òṣogbo lọ gbogbo wọn sì wá lẹ́yọ kọ̀ọ̀kan láfi di pípọ̀ ni. so àwọn Ọ̀ṣunwùmí ò pọ̀. ẹ má jẹ́ kí n fo ìbéèrè yìí oníkálukú àwọn ìlú náà sọ wípé àwọn ń ṣe Ọ̀ṣun o àwọn ń ṣe Ọ̀ṣun o àwọn ń ṣe Ọ̀ṣun o Ọ̀ṣun ìlú báyìí Ọ̀ṣun ìlú báyìí ṣé Ọ̀ṣun pé oríṣiríṣi ni. Ọ̀ṣun pé oríṣiríṣi o lóṣogbo tá a wà yìí gan Ọ̀ṣun tó wà lóṣogbo àkàkàtà ni tó jẹ́ pé ọkùnrin làwọn torí tá a bá sọ ní ìsìn tá a bá sọdún Ọ̀ṣun tán ní ìsìn á sọdún Àjìgbò àkọsí lákọ̀ọ́kàn á sọdún Àjìgbò ṣògbùsàn náà sọdún tó bẹ́ẹ̀ náà ni Orórun wà Ẹlẹ́yẹlé wà Ọlọ́yọ̀ wà Ọ̀ṣun náà ni Alákìsà wà Ọlọ́yọ̀ náà ni Ọ̀ṣun náà ni Àjàngbóró Ọ̀ṣun náà ni Ọ̀ṣun pọ̀ bọ̀tìyàwó ẹ̀ náà ni gbogbo àgbàlá ayé wa mọ̀ ó sì jẹ́ obìnrin gbogbo àwọn tí mò ń dápọ̀ ọkùnrin ni wọ́n ṣé wọn pé tá a bá wà náà bí ọba ṣe wà lónílùú tó àwọn alábàáṣepọ̀ Ọ̀ṣun náà ni èèyàn pẹ̀lú àwọn alájọṣepọ̀ wọn tó gbogbo wọn náà ni. àmọ́ ṣé ìlànà kan ni gbogbo yín máa ń tọ̀ láti bọ Ọ̀ṣun. ìlànà kan náà ni kò sì fi ṣe ìlànà nítorí máa ń fún ọkùnrin kan ni wọ́n ń fún obìnrin àwa ìfi akọ nǹkan bọ Ọ̀ṣun wájú Ọ̀ṣun Òṣogbo. irú Àjìgbò ní ìsìn ọkùnrin ni ìtú ni wọ́n fi bọ́. Ọ̀ṣun dẹ̀ náà ni. Ọ̀ṣun náà ni. Ọ̀ṣun ọkùnrin wà. Ọ̀ṣun náà ni mò ń sọ gbogbo àwọn ètí mọ̀ kàkà lẹ̀ yìí Ọ̀ṣun ọkùnrin ni wọ́n. irú lákọ̀ọ́kàn ní ìsìn Ọ̀ṣun ni ọkùnrin lòun náà. so nǹkan tí wọ́n bá fi bọ́ tó jà kojú rẹ̀ ọkùnrin. ṣé wọ́n máa ń rúgbá náà fún èrùgbà sáwọn ìlú èrùgbà gbogbo Ọ̀ṣun tó wà lóṣogbo yàtọ̀ fáwọn Ọ̀ṣunwùmí wọn rùgbà. tó jẹ́ àwọn Ọ̀ṣun farahàn káàkiri ìlú. àwọn eléyìí àwọn ẹgbẹ́ èrùgbà ń bẹ̀ àmọ́ gbogbo alájọ ṣàṣepọ̀ onítọ́dún Ọ̀ṣun bá dé gbogbo wọn ní ọ̀wà so títí wọn náà bá dé báwa ló ṣe máa lọ bá ṣe máa lọ ònìyẹn. ǹjẹ́ gbogbo ọmọ ìlú Òṣogbo ni wọ́n gbọ́dọ̀ ní nǹkan ṣe pẹ̀lú Ọ̀ṣun? a lè sọ pé gbogbo ọmọ ìlú náà ni àmọ́ sẹ́yìn mọ̀ pé ẹ̀sìn ti gbà yé ẹ̀sìn ìjẹ́ lómi ọmọ tí ń ṣe àmọ́ nígbà tí túláàsì bá dé a ní àlájá nínú wa báyìí. tó ti rè mọ́kà. wọ́n lọ mọ́kà dáadáa wọ́n ti pọ̀ ẹgbẹ́ mbọ̀ náà fà tí ò tó ó lọ káàkiri wọ́n ní àfikún máa lọ jókòó sí ìdí Ọ̀ṣun. so fún Ọ̀ṣun ní máa ń pè wọ́n kò sí ẹni tí lọ mọ̀ pé máa bà sọ̀sùn. ẹ bá mi kí bàbá wa Àtaọjà. tọ́ mo kórè yèyé o bàbá wa kábíyèsí ọba Jímọ̀ Adédèmí Ọlánípẹ̀kun ìlú Òṣogbo ẹgbẹ́ ọdún kan o á láti kọ́ o ìlú Òṣogbo ọmọ ẹ̀dẹ̀rọ̀ ètò ọmọ tó bí eku ẹ̀yọ́ ọmọ tó bí ẹyẹ àmì rógo àyọkú nílùú Òṣogbo ìyá Ọ̀ṣun bàbá òòṣà arúgbó àwa tuntun tí ó rúgbá kò ní kọ́ni kò ní kọ́sẹ̀ o kò ní dòkú máa lọ́wọ́ yóò yè yóò lánú báwa náà ṣe ké tá a yege òun náà yege agbára àwọn aláṣepọ̀ wọ́n ní bàbá bẹni ìhun ni ìbàyẹ̀ ẹni ìhun ni ọdún tẹ̀lẹ̀ tó lójú báyìí lóògùn báyìí ogun ìta yí ẹni ọmọ kékeré la fi yí tẹ̀sí tàgbàlagbà oníbẹ̀ kó tẹ̀ bẹ́ẹ̀ ó rè yèèyè. ẹ ṣeun ìyá wa orúkọ yín lẹ́kùnrẹ́rẹ́. orúkọ mi ni Abímbọ́lá Oyèwálé Adéyẹmí ọmọ bíbí ilé Mọ́tànmí nílùú Òṣogbo. tẹ́ ẹ jẹ́ arúgbá lọ́dún wo tọ́dún wo? mo jẹ́ arúgbá láti 1981-82 mo dẹ̀ gbé kalẹ̀ ní 92. kí ni ojúṣe kí wàá ní ipò yín tẹ́ dìmú lọ́wọ́ báyìí? mo ti bí mí náà mo ní mo àwa pẹ̀lú ìyá Ọ̀ṣun àtàwọn òwòrò àjọ ṣiṣẹ́ papọ̀ lórí Ọ̀ṣun láti dáhùn àlejò tó bá wá lò láti mójútó àwọn iṣẹ́ tá à ń ṣe níbí. ṣá lè láǹfààní láti yọ̀ǹda nọ́mbà yín fún àwọn èèyàn láti ìfẹ́ yín. 08062327496. lẹ́ẹ̀kan tí wọ́n ṣe wò. 08062327496. Kakore yèyé o. ó rèé.
tọ́ kì í dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ oge lórí ètò Ojúkojú lẹ́nìí láti bójú wo pàtàkì àti ojúṣe Arúgbá nínú ọdún Ọ̀ṣun Òṣogbo. ẹ ṣeun o, ojú wa kò ní pa àtìrí bẹ́ẹ̀ ṣe wá ń wò yìí ẹ máa bá a mọ subscribe kẹ́ mọ comment kẹ́ mọ like kẹ́ sì mọ share líǹkì sígboro ayé fáwọn èèyàn láti rí wò gẹ́gẹ́ bí ìran. Olúgbadé Olúọmọ Remi Olúọmọ pírẹsẹńtà ló kọ tèmi ń jẹ́. Ojú wa ò tí ní kó àtórí láṣẹ ìdùnnú. A sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí YouTube channel yìí, ẹ̀yin tẹ́ máa ń comment tẹ́ máa ń like tẹ́ ẹ máa ń share àwọn videos wa. Ẹ dákun ẹ bá wa gbọ́wọ́lé subscription button kẹ́ ẹ bá wa subscribe kẹ́ ẹ lè máa ń láǹfààní láti wo àwọn oríṣiríṣi fídíò tá à ń jù sórí àtẹ ìkànnì yìí. Olúọmọ Broadcasting Media Academy, ìròyìn ayọ̀ tí ẹ ti ń retí dé. ìròyìn ayọ̀ òun ni ká ní àgbọ̀. fún gbogbo ẹni tó ti ń gbèrò láti kẹ́kọ̀ọ́ ní ìmọ̀ kíkún kí ẹ sì di ògbóǹtarìgì nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́, àsìkò rèé fún ọ láti lè mú àlá rẹ ṣẹ. Torí ìdí gan rèé tí a fi gbé ilé ẹ̀kọ́ Olúọmọ Broadcasting Media Academy kalẹ̀. Ibẹ̀ láti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ìmọ̀ ìjìnlẹ̀ lórí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àti ìròyìn pẹ̀lú ìlànà ètò ẹ̀kọ́ tó bá tayé òde òní mu láàrin oṣù 12 sáà ìkẹ́kọ̀ọ́ dípílọ́mà. Bó jẹ́ ètò ẹ̀kọ́ olójoojúmọ́ tàbí olópin ọ̀sẹ̀, ilé ìwé yìí forúkọsílẹ̀ lábẹ́ àṣẹ ìjọba. Àwọn olùkọ́ tí wọ́n dángájá pẹ̀lú ìrírí ọ̀pọ̀ ọdún ni wọ́n ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa. Yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ àtàwọn èlò ìkẹ́kọ̀ọ́ mi ń bẹ fáwọn akẹ́kọ̀ọ́ láti ṣe ìdánrawò àti ìgbáradì àwọn ohun tí wọ́n ti kọ́ ní kíláàsì kí wọ́n lè pegedé tayọ láwùjọ. Ilé gbígbé hostel accommodation tó fọkàn balẹ̀ wà fáwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bá wá látọ̀nà jíjìn. Ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ìlú mọ̀ká nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò. Ètò ìgbaniwọlé ti ń lọ lọ́wọ́ nílé ẹ̀kọ́ Olúọmọ Broadcasting Media Academy tó fìkàlẹ̀ sí number 3 Ayọ̀ọ́lá Street lágbègbè UBA Bank Olóńkòrò Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun. Fún àlàyé sí ẹ pè 07031051831 lẹ́ẹ̀kan sí 07031051831. Olúọmọ Broadcasting Media Academy, connecting you to the world.